wọ́n ní láti kékeré láti máa rí ọmọbìnrin láti máa jẹ́ kó mọ̀ kóbìnrin lòun lọ́nà wo á jẹ́ káwọn ẹ̀gbọ́n rẹ̀ máa bá ṣàwọn iṣẹ́ tó bá le àbáwọn àbúrò rẹ̀ lọ́kùnrin kọ́ máa bá ṣàwọn iṣẹ́ tó bá le wọ́n fẹ́ gbé nǹkan nínú ilé wọ́n ní ó mọ̀ kóbìnrin ni kò bá jẹ́ pé òun ni elder sister á ní kí àwọn àbúrò rẹ̀ bá gbé ó mọ̀ kóbìnrin ni àmọ́ ń tá a mọ̀ wípé obìnrin yóò jẹ́ ṣe obìnrin tó bá dàgbà in our own environment òun là á jẹ́ kó máa ṣe ẹ̀yà Khadija lọ gbómi kaná ó yá lọ dáná ó yá lọ ṣe báyìí a máa fi dán o díẹ̀ díẹ̀ kì í ṣe pọ́nmọ́ ọ̀dọ́ ní wọn bá ṣe gbogbo nǹkan fẹ́ tó bá lówó mo pàdé bàbá kan rí ní Côte d'Ivoire bàbá náà lówó gan bàbá náà lówó gidi gan ó lówó dáadáa kì í ṣe owó kéékèèké o téèyàn bá jẹ́ billionaire up to 50 in CFA kì í ṣe owó kékeré mọ́ àbí so omi kò wọ́ọ̀tì tó fẹ́ tó bí 150 billion ní náírà so wọn ò sì kì í sì ṣe pé mo àyè sọ èmi àti wọn jókòó tí ó sì sọ tó jọmọ́ bẹ́ẹ̀ fún mi pé àwọn ò fẹ́ sọkọlọ kó ṣàánú wa wọn á láwọn lọ́wọ́ kan pé táwọn ò bá sí láyé ni ọmọ yẹn ó ti kú ilé ọkọ wọn lọmọ yẹn àgbà tó level kan àwọn òkú fẹ́ lọ́kọ yóò tó lé lọ́kọ àwọn tí wọn gbà òun gẹ ní ọmọ ọ̀dọ̀ mẹ́ta tó ń ṣàvò nìkan àwọn á pe ọmọ yẹn pé ìwọ ló máa bá mi dáná nísìnyí o ọmọ inú rẹ̀ wá dùn ní tí ò ṣe tẹ́lẹ̀ ó wá ń da àwọn sáà mánéjì ẹ̀ ó lè kẹ́kọ̀ọ́ náà ni wọ́n nígbà tí èdè fún bí oṣù mẹ́ta ó pé àwọn pé wo mi ò ṣe ẹrú ẹ̀ wọ́n ń sọ fún mi náà nìyẹn o lọ́wọ́ ìyàwó tí mo bọ̀ dáná àbí kó jábọ̀ àwọn ọmọ ọ̀dọ́ wà ń bẹ̀ wọ́n bọ̀ dáná èmi ní wàá bọ̀ dáná wọ́n láwọn ní ń bẹ lára rẹ̀ gbà tó má rí wọn ní kò lóṣù kan tó fẹ́ kó wálé pé kó sẹ́ni tó fẹ́ ò lówó àwọn sì mọ̀ kí làwọn wá padà ṣe ó wá ń sọ pé ẹ rí ẹ wá gbé òkú wọn àwọn sọ pé tó bá kú máa sin ẹ síbẹ̀ máa sì ní wọ́n kírun sí ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ní ká ní ìyá rẹ̀ ló pé at that point ìyá rẹ̀ ò ní kó mọ̀ bọ̀ wálé ìyá rẹ̀ sí Nàìjíríà ìyá rẹ̀ sí ní country yẹn UK ní ìyá rẹ̀ wà Ọlọ́run ló ní káwọn wà láyé àwọn làwọn jẹ́ kó retain family rẹ̀ because later wá padà rí pé ilé ọkọ yàtọ̀ sí ibi táwọn ti wá so kí làwọn ṣe bàbá yẹn lọ gbọ́n kò jẹ́ kí atifa gbé òun pé ọmọ mi obìnrin some people are like that mo jẹ́ àfa ọ̀kan àìmọye èèyàn tẹ́lẹ̀ tó wá fẹ́ jọ́ ọkọ rẹ̀ sùn báyìí bàbá ti dìde pé ó fi àjọ wọn pé kò rí bẹ́ẹ̀ kò ní gbélé ọkọ àìmọye tí ó pè yìí bàbá yìí léyìí tẹ́mi sọ yìí ó lóun ó fún ọmọ òun ní 50 million kó n fi try ṣọlẹ̀ ṣòwò yíyan tó fẹ́ fi try yìí mo fi try èmi mo fún mi ní nǹkan mímọ́ 50 òun fún ọmọ òun ní pé tó bá yá òun padà fún níbi 50 million tí òun fi try pé ṣó ti mọ̀ owó ṣe but kẹ́lẹ́ mọ̀ pé mi pẹ̀lú olówó gidi gan lẹ́ni yìí o now ọkọ ọmọ yẹn ẹ̀yìn ló ti wá ń fún lówó kò jẹ́ kọ́ ọmọ rẹ̀ mọ̀ kì í ṣe báyìí o kì í jẹ nǹkan báyìí o kì í rí báyìí o kì í ṣe ẹni tí mo ń sọ yìí sàálù sùn náà kẹ́lẹ́ mọ̀ pé ọgbọ́n Ọlọ́run máa ń pín fún ní kálukú tẹ́lẹ̀ sọ pé ẹ mọ̀ pé àwọn oníṣúná yẹn gbọ́n gan mọ́tara rẹ̀ jẹ́ Ọlọ́run jẹ́ agbọ́n àmọ́ kò mí pé kò sọgbọ́n lọ́dọ̀ ẹlòmíì mọ́tara rẹ̀ jẹ́ èmi mi ò ṣe jókòó tí mo wò wọ́n rí and I was learning mo ń learn pé ok èèyàn gbọ́dọ̀ jẹ́ kí átífà bàbá gbéyàn kéèyàn fi lé ọmọ rẹ̀ kó lé ọkọ